Maruf Ọ̀wàlà lamẹ́ríkà tóun Awíkonko ló jọ mú kan lẹ̀ báyìí o. Ẹ wò ó, ẹ má mísì fídíò yìí, ẹ farabalẹ̀ ẹ gbọ́ ohun tí wọ́n jọ sọ. Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó dé sí etí ìgbọ́ yín. Ẹ bá wa wá kan fìdílé kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ fídíò yìí kẹ́ ẹ sì gbọ́. Ẹ bá wa like, ẹ share, ẹ má gbàgbé láti tẹ àǹgò pélébé tí ń bẹ lókè yẹn kó lè máa mú yín wá sí oko ìrántí lóòrèkóòrè. Ẹ ṣeun. ọ̀rẹ́ mi Ọ̀wàlà lamẹ́ríkà ó sọ̀rọ̀ ilẹ̀ kó ó bú mi ilẹ̀ kó ó kàn mí lábùkù ilẹ̀ kó ṣùgbọ́n ó ti gbàgbé pé ẹni tí ọ̀yẹ́ wo ni ló gba irú àbùkù sọ́dọ̀ rẹ̀ níta bá wù ú sí yọ̀ wọ nílẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ àyè ló sì gbọ́ nípa rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta kan tí mo ti sọ wípé yóò fún ẹ má bínú. So like I said, ẹ̀yin náà mọ̀ pé bí ọba nídìí obìnrin ìjẹ́kúmólú Ọ̀kọ́lá Ọ̀wàlà lamẹ́ríkà ni ó pè mí níjà àti gbogbo àwọn báàrí kérékè tí wọ́n ń dá láti mú àgọ́ ọ̀já láti mú wọn bọ abẹ́ bí kàbá kúrò jọ ìkàkọ́ ni ó da lọ́kàn wọn máa ń fọkàn sí pé àwọn làwọn gbẹ́gbẹ́ àwọn làwọn mọ̀ ṣe jù àwọn làwọn nílà aka yìí jọ especially Ọ̀gbẹ́ni Mọ̀rúyè. Now ǹjẹ́ ẹjẹ́ wọ̀ wípé kò sí ẹ̀dá tí kò ní àṣírí ọ̀rọ̀ wá dàbí ẹni tí ń dẹwò kété ni ọba lókè ní máa ń dẹwò ìdí wọn ìpàkọ́ onípàkọ́ làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni kò sẹ́ni tí òkú síbì kan láyé tán kan kì í níwò ẹ̀sìn ṣùgbọ́n ètò tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí kì í ṣe ti bínú kì í ṣe ti lára kì í ṣe ti jà kì í ṣe táwọ̀ síríà ni because mo gbọ́n gba tí Mọ̀rúfù sọ wípé owó fáwọn èèyàn kan lówó àwọn tó ń bá wá fún lówó òun wọ́n sọ pé kí wọ́n bò wádìí mi dáadáa so tó ń bá wá wádìí mi ilé mi ọmọ ní tí wọ́n fẹ́ fìdí ara wọn ṣe that is òun fẹ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ so that wọ́n lè jábọ̀ fún òun. I will say that òun ó ti gbàgbé pé wọ́n sọ̀rọ̀ sí lágbájá tàbí wọ́n ṣe báyìí fún lágbájá tọ́ ń bá lágbájá wọ́n fẹ́ lu pa sọ́lọ́ ti pé ọ̀dà múná wọ́n sọ̀rọ̀ sí lágbájá sóò tí wọ́n tọ́ fẹ́ bá lẹ́nu ẹ̀ ìtumọ̀ ilé ìwò ni pé èmi tó lóun fẹ́ pè lẹ́jọ́ ọ̀rọ̀ sọ́lọ́ ní kó dá mi mú nítorí wọn wàá mọ̀ ní pé ẹ ń bá pe ṣoṣo dandan ni kó rí ṣoṣo because gẹ́gẹ́ mi ni mo ń lọ àṣírí Mọ̀rúfù ti wà lọ́wọ́ mi láti April láti February or March 2025 ṣùgbọ́n mo máa ń wò pé ọmọ èké ní í ṣe Mọ̀rúfù pé tá a bá sì fi ju ọmọ kékeré lọ àìfihàn bá a bá fi hàn gbà míì àìfi lè lọ́wọ́ Mọ̀rúfù ló kó ń dàgbà Mọ̀rúfù ọ̀dàgbà o ọmọ kékeré nítorí pé ọpọlọ tí ń bẹ lórí ẹ̀ ọpọlọ ọmọdé ni ṣẹ́gbàgbé ó pàdé àgbà lọ́nà onídàáde dàpọ̀ ẹ̀kọ́ mi lọ́gbọ̀n bó bá jẹ́ pàgọ́ ló bá dàgbà ńkọ́ ṣé bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ ọgbẹ́ ilé ìgbélé ò sí lórí Mọ̀rúfù because tẹ bá àwọn nǹkan tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ pẹ̀lú ta lọ́lọ́run pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jọ ní gbólóhùn aṣọ tàbí tí wọ́n jọ kọlura wọn kò dẹ̀ sí tó gbogbo agbóra wa torí gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí ẹ̀dá kò bẹ́ẹ̀ bá ṣe wọlé yẹn wọ́n bá mi share program yẹn ní ìlú wáńtì gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí mo fọlọ́ ń búra Mọ̀rúfù lọ dálẹ̀ Mọ̀rúfù lọ fàjọgọ̀dì sí Ọ̀yọ́ lọ́rùn ilé ni kó wọ ẹran Àjàyí àyànmọ́ pé ẹran Olúgbòde olórí burúkú àtòkò wá balẹ̀ ọmọ ìránkìrán Mọ̀rúfù béèrè lọ́wọ́ mi lónìí wọ́n dẹ̀ jẹ́wọ́ fún bí mo ṣe jẹ́ ní ọ̀bá tó ṣọ́ra wọn tó fún ní second part so
kí má bàa dàbí alájàgbùlà gbogbo ọ̀rọ̀ tí Màrúfù sọ màá play ẹ̀ fún kó lè bá wọ̀ rẹ́kọ̀d torí ọjọ́ iwájú. now òun ní òun wádìí òun pé $100 ló máa ná òun. God bless you Mr. Olúfúnṣọ́ pẹ̀lú sticker tẹ́ fi kiri káàbọ̀ òun. $100 ló máa ná òun. òye yé mi pé nígbà tí n bá sọ̀rọ̀ mi délẹ̀ Màrúfù ọ̀nà $1,000 yóò ná $2,000 yóò ná $3,000 láti wádìí mi torí pé tí o rò pé mo mọ̀ òní ni yóò gbọ́ níbi tí o rò pé mo mọ̀ ń dé òní ni yóò mọ̀. Màrúfù ẹ̀yin tẹ́ bá mo bá ṣe ń tàgé yẹn bá mi tàgé ẹ̀ Ọ̀wàlà l'Amẹ́ríkà tí mo máa ń pọ́n lépè ní ọ̀rẹ́ mi Ọ̀wàlà l'Amẹ́ríkà èyí ò ń bọ́ pò níbi tí ẹ sọ̀rọ̀ ẹ́ lákàyè ò bá tọ̀dọ̀ mi mu òkúrú ní làákàyè ọ̀lọ́pọ̀lọ́ rárá gbogbo tó ń fà yìí ẹkún ọ̀la ti ẹni ẹ̀dùn ọkàn àwọn ọmọ rẹ ló máa jẹ́ lọ́la torí pé ẹni tí ò lè jà kì í fẹ́ràn ó lè jà òun fẹ́ràn ó tí ì lè dáta lọ́lọ́mú ó tó wá kọ́ ìní ta lànàbì ọmọ wípé kí ṣubú òró lè ba ìyá kankan ni lóòótọ́ gàǹbarí ni ọmọ kàwọn gán ní ẹ níran ọ̀rọ̀ kì í sí dòyìn bẹ́ẹ̀ bá tọrọ bára débì kan bí wọ́n bá fi gí dání lẹ́nu ẹ̀ máa lọ náà ni bí wọ́n bá sáré lé ẹ̀ máa lọ náà ni ṣùgbọ́n àrùn yìí ò ní nǹkan kan ju pé kẹ́ ẹ tọrọ bára lọ àkọ́kọ́ nìyẹn ẹ tó wá níran anùmọ́dárò ní síbi oníke ọ̀gbẹ́ni Màrúyè gbogbo ọ̀rọ̀ tó sọ ń pa àmì pátápátá ni mo máa fèsì o torí pé màmá sọ̀rọ̀ kan pé kú tí ọ̀pá jáde fámú nígbà tí wọ́n ní kọ́lọ́rì mẹ́kùn wá láàyè kó wá fi borí what do I mean by that anybody tó bá ní lọ́kàn pé òun fẹ́ bá mi jà àkọ́kọ́ ni pé ọlọ́run ọba nínú wọn fẹ́ bá jà torí ẹ̀mí ò kì í jìjẹ̀ ìtanú bíi tiwọn ìjà mi máa ń ní reason ẹlẹ́ẹ̀kejì tí mo fi sọ̀rọ̀ bá jà ni wípé ọ̀rọ̀ kì í dùn mí mi ò ní àṣírí ìkọ̀kọ̀ tí mi ò nílé elaborate fún ẹ tọ́jà pé tó bá bẹ̀rẹ̀ rẹ̀ mi ní ìbọn parí ẹ̀ torí pé n ò ṣiṣẹ́ láàbí rí unlike wọ́n tó ti lọ sẹ́wọ̀n rí Nàìjíríà kó tó lọ sí Amẹ́ríkà gbogbo tó rò pé mo mọ̀ ọ́ máa jẹ́ kó yẹ ọ lónìí pé ẹgbẹ́ ẹni làágúnyán wùrà fún ẹgbẹ́ ẹni làágúnyán wùrà pè Màrúfù gbogbo èèyàn kọ́ là á pè lẹ́jọ́ gbogbo èèyàn kọ́ là á ta láyà so with that ilé ìlé jẹ́ bẹ̀rẹ̀ ìjà mi àti ẹ ó sì lè jẹ́ one shot now jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé òun wádìí mi fẹ́ wádìí mi jẹ́ n sọ díẹ̀ fún ọ nípa ilé wa ká lọ wá síbi ayẹyẹ ọjọ́ ìbí mi ni ó ti rí níbi prógráàmù tá a tẹ̀ lọ́jọ́ náà bí mo ṣe lò gbèsè ayé mi àwọn tó bá dẹ̀ ń tẹ̀lé mi lórí social media God bless you sir please like and share like love share ìdí tí mi ò fi lọ lórí Facebook ni pé ó halẹ̀ pé $100 ló máa ná òun á gbé ìdí péjì baba alákùú bàbá òun wálẹ̀ ilé yìí ó dẹ̀ rọrùn láti ṣe lórí Facebook ìyẹn lọ́jọ́ ìyìn Facebook nù lónìí irú mọ̀mọ́ kí mo fẹ́ jà gan so like I said ọ̀pọ̀lọpọ̀ ìtàn gbèsè ayé mi ni mo ti sọ sẹ́yìn bọ́ọ̀bà wa gbọ́ pé kékeré mo ti ń bá yé wọ̀ jàkadì ìyẹn ló prepare mi nísìn tí nǹkan kò fi dùn mí lójúmọ́ tí ọ̀rọ̀ yóò fi dùn mí tí ọ̀rọ̀ yóò fi lè dùn mí tó jẹ́ pé tó bá wádìí mi lọ tó bá wádìí mi bọ̀ tí wọ́n sọ fún ọ ni pé ọmọ olùṣọ́ àgùntàn ni wọn èyí fàjàgbọ́n lé wọn èmi nìkan ni mo fẹ́ jọ máa lè nínú ilé wa I said it before ní gbogbo àwọn tó jẹ́ gbọ́n mi àtàwọn tó jábúrò mi díẹ̀ pastor evangelist apostle prophet ní gbogbo wọn pátápátá kò sẹ́kù kankan bá a ṣe pọ̀ tó nínú ilé wa kọ́ ló já máa pọ̀ sí so èmi nìkan ni mo dá fún gidigbe ká ní wọ́n jọ wọ́n ni ká ní wọ́n jọ bàbá wa ni bàbá fẹ́ mọ sọ pé bóyá wọ́n gbóyìn mi wá láti ibìkan ni pé mo dá yàtọ̀ láàrin wọn tí n bá dẹ̀ sọ fún ẹ pé ṣé wọ́n jọ máa lè láàrin wa láwọn mọ̀ àwọn máa ń fàdúrà ràn mí lọ́wọ́ ni torí pé kálu ọ̀tọ̀ lórí ni mí and let me tell you this ọ̀gbẹ́ni Màrúfù nínú ilé wa èmi ni mo ka the list ìwé tọ́jẹ́ PNC ni mo lọ àwọn tó kù graduate lọ́pọ̀ jù nínú ilé wa Màrúfù let me have this ní òrùbọ́ yóò ti pàdé àwọn alágídí kan rí wọ́n mọ̀ mí lónìí àwọn alágídí kan bẹ tọ́jẹ́ pé bóṣù kan kéré sí ọ tó bọ́ ọ bá ń lù wọ́n wọ́n tó máa torí bọ̀ lábẹ́ báyìí ó lù mí ba lónìí wọ́n máa tẹ̀lé ọkà wọ́n máa nà wọ́n wọ́n tó máa súnmọ́ ọ lásọ inú wọn ni mo wà sórí pọ̀ dáná
so ọ̀kan nínú àwọn alágídí tó ọba pàdé rí lọ bá pàdé yìí torí pé mi pẹ̀lú ẹ̀jọ̀ náà sanjó owó ni kí n má tí sọ̀rọ̀ jìnnà ẹ̀já gbọ́dọ̀ tí Mọ̀rúfù sọ kí n tó wá mú pọ́ìntì tọ̀dọ̀ mi jáde kí n tó wá jẹ́wọ́ ẹni tí Mọ̀rúfù jẹ́ fún yín bí Sùúrùlérè ló gbé ṣé Sùúrùlérè kọ́ ló gbé ni mọ̀ wọ̀rí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ play tí mo fẹ́ play ìwọ ọmọ bàbá ìmáàmù tọ́jà pé mọ́tò lọ pa bá bẹ́ẹ̀ mo ń padà mọ́ ń bọ̀ lórí ọ̀rọ̀ o ọgbọ́n lọ́gà lónìí. àmọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká wake up kò sí nǹkan tó ń jẹ́ àgọ́ kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́ Ọ̀yọ́ lọ́yọ́ ń jẹ́ ìkọ̀kọ̀. Ọ̀yọ́ kì í ṣe Ọ̀yọ́ lọ́yọ́ ń jẹ́ o Ọ̀yọ́ kọ́ lọ́yọ́ ń jẹ́ o láyé àtijọ́ lè mọ́ sọ pé Ọ̀yọ́ lọ́yọ́ ń jẹ́ àgọ́ Ọ̀já yàtọ̀ Ọ̀yọ́ yàtọ̀ àgọ́ Ọ̀já kì í ṣe Ọ̀yọ́ àgọ́ Ọ̀já ní ìlú ọ̀tọ̀ ni Ọ̀yọ́ ìlú ọ̀tọ̀ ni ìwọ lọ dá gbogbo kele ilẹ̀ àti pín because lọ́kẹ́ obìnrin pé àwa la ń gbé wàhálà sínú Ọ̀yọ́ no ẹ̀yin fúnra lára yín lẹ́ ń gbé ọ̀nà tẹ́ fi ń gbé bọ̀ ṣé ẹ mọ iye ọ̀nà táwọn Ọ̀yọ́ fi ń gbé wàhálà síra wọn tí ń dá wàhálà lé láàrin wọn lórí ọ̀rọ̀ chief imam tán jẹ wàhálà ń bẹ láàrin wọn lórí ẹ̀ èyí táwọn kan fẹ́ nǹkan ní kábíyèsí mú àwọn kan gbowó ẹ̀yìn torí pé wọ́n fẹ́ jẹ chief imam wọ́n gbé 50 million fún ẹ wọ́n wá gbé fún láti Ìlọrin ẹ̀sìn tẹ́wọ́ gbà ń bẹ́ bọ́gbà tí máàlù kan sọ̀rọ̀ àfáà kan sọ̀rọ̀ nídìí òní tó ń sọ wípé a máa ṣe pé wọn ọ̀gbẹ́ a máa ṣe pé ẹ̀gbẹ́ wá bá wa náà ni ṣe bá àgbáni so oríṣiríṣi nǹkan ní dá wàhálà lẹ láàrin yín tí ò kan wa ní tí mo fi ń bí ọ nítorí tèmi ni pé knockout lèmi ń dù èmi dàbí Amẹ́ríkà àti Israel tó jẹ́ wípé tán bá ti ju àdúrà yìí tágẹ́ẹ̀tì ni ibi tí wọ́n bá tágẹ́ẹ̀tì náà ni ó lọ ọ̀daràn okòdóńdó náà ni gbogbo wa àtàgọ́ Ọ̀já o àtọ̀yọ́ ìkọ̀kọ̀ náà ni ẹ̀ ṣe nǹkan náà kí ló dé tẹ́wọ́ fáwọn olórí burúkú láyè èmi ní báwo ẹni àwọn sùnmọ̀ bẹ́ẹ̀ ti fún wọn láyè wọ́n wá níbi wọnú ìtàn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kẹ́tù lọ ń sanwó fún àwọn awíkọ̀kọ̀ tẹ́lẹ̀ fún àwọn awíkọ̀kọ̀ àwọn. kàyé ìmàjè ó tún láwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n tún fún mi lówó ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ tó lọ ń sanwó fún àwọn awíkọ̀kọ̀ àdàbí bó bá jẹ́ gbẹ́nìkan látọ̀yọ́ fún mi lówó abẹ́nìkan fún mi lówó kí n máa sọ̀rọ̀ pọ̀ Ọ̀yọ́ ìyẹn jẹ́ tẹ́ ẹ̀yin àgọ́ Ọ̀já jẹ ntọ́yẹ kẹ́ ẹ sí kẹ́ ẹ gbóríyìn adétọ́yẹ kẹ́ ẹ gbóríyìn wọn lórí kẹ́ ẹ gbóríyìn ilẹ̀ ẹ̀sìn tẹ́ fún kàbùkù káàkiri ayé ti dáràn. ọkùn dúdú tẹ́ fún wọn ní kílù láti máa búlù ẹni yẹn. wọ́n fún wa ní kílù káná fún wa ní fake kílù kò ní dùn ọ́ torí pé ọmọ ṣùgbọ́n bíi tá a ti ń hì tí ó ń bà níbi tọ́ da. àmì torí kí lè fẹ́ filẹ̀ fún àwọn yìí tẹ́ ẹ bá kú ẹ̀ lè tú sáyé gbogbo ọ̀tá sọ̀rọ̀ yìí in another 50 years á ti lọ ṣùgbọ́n tó bá ti ẹ̀dọ̀lá ló máa mọ̀ kò ṣọ́. ṣùgbọ́n lọ ìtàn 200 years ago 300 years ago ńlẹ̀ kan yín mọ̀ àní ẹ má sọ̀rọ̀ nípa empire mọ́ ẹ lórí ọ̀rọ̀ empire lè fẹ́ kú sí ọwọ́ à ń sọ pé 50 years 100 years láti lọ ó sáté ìpẹ́ fún one of us ó ti lọ́ngbà náà ṣùgbọ́n tá à ń ṣe ilẹ̀ yìí wọ́n mọ̀ gbangba tán bá dé. bóyá kọ́ máa da lélẹ̀ ni kí ló wá dé bàbá mi alága Ọ̀já. kò í ṣe bàbá ẹ wá bàbá tiẹ̀ síwájú mọ́tò lọ pa bàbá ẹ kírun tó fẹ́ cross títì mọ́tò kíá ẹ wá bàbá ẹ wájú. ẹ lọ bá aláàfin ẹ lọ bá alága Ọ̀já bí ṣe máa sọ ni aláwọ̀ òpònú tó máa ní ẹ ṣe máa ní kó lọ bá ó jù lọ aláàfin jẹ́ o. aláàfin yóò ní dìde kò ní move and niche wọ́n lágídí pọ̀ ó ní kan àrán kò ní lọ. bàbá alága Ọ̀já mi yẹn kéèsì wọn láyé ìsọ nínú last video mi tí mo ṣe ibi tó mi ti ní problem ní pé wọ́n á ìtọ́ṣe ń fi Ọ̀yọ́ Mèsì ládé. kí lọ́kàn pẹ̀lú problem tiẹ̀ nígbà wọn ló fẹ́ nígbà tí wọ́n ní kí bàbá ẹ wá dádé nù wọn. ni mo ti ní problem gbogbo yòókù onídòdè alága Ọ̀já oníkìní kan oníkìní kó gbogbo wọn ní láì láti gbadé. sọ wá sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì wá ń padà ní ìsìn pé wọ́n ní láì láti gbadé báwo bá kíwèrè bọ́lẹ̀ ṣe ẹbí lọ́kàn pé ó yẹ kán gbadé ṣe ẹrù pé ó yẹ kán gbadé ṣe bẹ́ẹ̀ sọ pé kí Ṣèyí Mákindé mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ́ ni Ṣèyí Mákindé mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ́ o mọ̀ jẹ́ àwọn èèyàn kankan ládé o nǹkan náà ní gbogbo Ọ̀yọ́ o wá sọ pé wọ́n ní láì láti dádé ní ìsìn o ò tí ì mọ mẹ́mẹ́. láti jẹ́ pé káwọn náà move on bí gbogbo àwọn yòókù ṣe move on. ìbí ẹ̀yẹ lẹ́ẹ̀fì fẹ́ ṣe. wọ́n bá sísá mi sọ ibi tẹ́mi ti ní problem ni àwọn Ọ̀yọ́ Mèsì because mi ò tí ì kẹ́ẹ̀tì kìíní yẹn pé wáyé tí Ọ̀yọ́ Mèsì ṣe máa gba adé tí wọ́n tún máa fi lóòótọ́ àmì ti rí àwọn ọba kan tó bá wọnú yẹn ṣàdé dọ̀bálẹ̀ bọ̀bọ̀ nínú ṣàdánì Ọ̀yọ́ ẹni tó bá dé adé sórí kò yẹ kó dọ̀bálẹ̀ faládé ẹgbẹ́ ibi tí mo ti ní problem yẹn tó bá yẹ mọ lẹ́ni tó lè asteric ọ̀rọ̀ yẹn tó lè mọ báyìí máa gbé kò bá da ẹjọ́ tó lọ́ọ́ lọ́ọ́ bàbá yìí. àti bàbá mi Akéwùgbà Góòdù àti bàbá mi Igi Ogun àtàláàfin. kó o pe bàbá rẹ Akéwùgbà Pàǹdà kọ́ mọ̀ gbà Góòdù mọ́ kọjá pé Pàǹdà nígbà kò sẹ́yìn tẹ́lẹ̀ kankan ní dáṣẹ́ fẹ́lẹ̀ kankan. àtàlágọ̀ Ọ̀já ẹ má jẹ́ kán rán ẹ má jẹ́ kí ìjọba wọnú àárín yín. wọ́n ti wọ́ rẹ̀ sí. àdẹ̀lẹ̀ bájọba jàkà wíìn ni wọ́n máa ń sọ èmi náà mọ́. Mọ̀rúfù ìwọ tó ní kò sí nǹkan tí Ṣèyí Mákindé máa ṣe fálàfin tó ní kò lè ṣe nádà ìwọ náà lọ́wọ́ ń sọ wípé ẹ̀lẹ́ bájọba jàkà wíìn ni wọ́n ti máa ń sọ ìwọ náà dẹ̀ bá bẹ́ẹ̀
ẹ máa wí ní Ṣèyí Mákindé lélẹ̀ o Ṣèyí Mákindé ò lè dá ẹ mú kò sí nǹkan tó fẹ́ ṣe fún. kò sẹ́ni tó lè bá jọba jà kó wí ni o tá a bá ń tọ́ wa jẹ ní. èmi ò dẹ̀ gbàdúrà kí Ṣèyí Mákindé ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́. torí tí Ṣèyí Mákindé bá tà láti ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́ ó máa wà nù tán. tó bá wà ní ìtàngọ́ ó wà ní ìtàngọ́. ewu hospital jankan-jankan tí wọ́n ti ń pò nílùú Ọ̀yọ́ látijọ́ yìí hospital náà wọ́n ti sáà ní àwọn ti gbówó ẹ̀ lẹ́ẹ̀. àwa náà ní ìkọ̀kọ̀ tá a máa mú dání pa jẹ ní ayé Ṣèyí Mákindé torí àìlára gangan ìlera ó ní oògùn tó dájú kárámẹ́dá ní ọgbọ́ bẹ́ẹ̀ kò rí ìwòsàn lójú ẹsẹ̀ the best ni ẹ. bàbá mi kábíyèsí Aláàfin mo mọ iye kọ̀ńténà tí kábíyèsí fi kó equipment wa láti lo ìbò sí ẹ̀dá nǹkan tó ń bu Aláàfin ni. ìpínlẹ̀ tí kò wá. ilẹ̀ parí gbogbo ọ̀rọ̀ yìí ẹ pe alága ọjà sí àkíyèsí kẹjẹ kọ́ mọ̀ pé ọmọ bàbá ni wọ́n according to history àti history tá à ń gbọ́ wọ́n ní ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ó ní Aláàfin àti alága ọjà. nígbà tó wá jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ só túmọ̀ sí pé kálága ọjà máa ṣerú fọ́ọ̀rẹ́ ẹ̀ ni ká sọ pọ́ọ̀rẹ́ tiẹ̀ ni wọ́n só túmọ̀ sí pé kọ́ máa ṣerú wọn ámbọ̀sibọ́sí wọ́n yìí sọ̀rẹ́ ká sì tó pè wọ́n lọ́rẹ́ sòfà tí àtìbá ti dé tán ti gbà láàyè tán ti jágọ́ sẹ́tù ó ti túmọ̀ sí pé wọ́n ti dọ̀rẹ́ náà. ẹ dákun tó lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọláìwọlá sọ tí bọ́dà mi Ọláìwọlá sọ mọ̀rúf ṣé ọmọ tó wà ní ìsàlẹ̀ Ọ̀yọ́ tó ń fẹ́ ọmọ òkè ọjà àbọ̀mọ tó ń fẹ́ ọmọ òkè ọjà tó ń fẹ́ sàlẹ̀ Ọ̀yọ́ sá máa dá padà ní ẹyọ ọmọ Ọ̀yọ́ tẹ wà lórí ibi ẹ comment with respect ẹ má sọ pé yàn kan ẹ má tó máa takò ọmọ Ọ̀yọ́ ẹgbẹ́ yín. àwọn yẹn ń sọ tọrọ fún pé gbogbo tó ṣẹlẹ̀ ìwọ lọ dálẹ̀ ilé gbé tó má tó máa takò ọmọ ẹ má sọ pé nìkan ẹ má tó máa takò ọmọ ara yín nígbà tó ṣe ń tí ọ̀dà everybody má sọ fún ọ bó ṣe ń tí ọ̀dà náà. kí ló dé tí ọ̀tẹ̀ fẹ́ pa wá kú nílùú Ọ̀yọ́ yẹn náà gbogbo ẹnu ni mo fi sọ ọ̀tẹ̀ ti pọ̀ jù rìkíṣí ẹ mo mú láti gbàdá kéré èmi àti tùlá máa ní èmi àti tùlá Ògún Ràṣídì tá ń jága ìsàlẹ̀ Ọ̀yọ́ sí òkè ọjà tí ẹ̀rọ tó fẹ́ kó ṣẹlẹ̀ ẹ mọ ọdún tí mo sọ yìí I was just 15 years 14 years akéré tá a jíjà luvas tá a ti mọ̀ ṣé inú ẹ̀ tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń sìn tí gbogbo wa ti gbọ́n ẹ lọ́ bá fọ́gùn sí ẹni tó máa dúró lè dúró wa ni ẹ jọ́ tó lọ lọ́hùn kábíyèsí gbogbo tí ìjọba bá fẹ́ ẹ jẹ́ àṣẹ fún wọn bẹ́ẹ̀ ni mi ò yọ ọ̀rọ̀ yìí sọ lórí mi ò fẹ́ kẹ́ni kankan da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́. wọ́n tún padà invite kábíyèsí yín sí program Ramadan tó wáyé lọ́yọ̀ọ́ according to ti mo gbọ́ o bóyá wọ́n ní bàbá Ládọjà pé Aláàfin pé program tá a fẹ́ ṣe o kẹ́ ẹ wá o ká má bára wa jà o nǹkan kan o Aláàfin ló ń wọ̀ wá nígbà tí òdìjọ program gómìnà náà bẹ́ẹ̀ everybody lórí o gómìnà náà bẹ́ẹ̀ o wọ́n fẹ́ parí program náà bá ara wọn kúkúdékú kan làwọn wá látọ̀yàn wá sojú Aláàfin ó yẹ ká kọ́kọ́ lù wọ́n bíi bàrà kankan wọn kó dáadáa bọ́n ṣe máa ń rán oníṣẹ́ ẹ̀rọ ni àwọn tí ò ní túmọ̀ ni ọba tí wọ́n máa ń gbé dìde gbogbo ìlú pátá tó bá fẹ́ ránṣẹ́ sí ọba míì ìjòyè tó bá ṣe pàtàkì ni wọ́n gbé dìde ọ̀rẹ́ sálọ jókòó kalẹ̀ bí kan bẹ̀rù. bọ̀bẹ́ mi ṣe ń wọ yìí sìn wọ́n ti rin ọ̀nà tó máa fi da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́ tí kí àwọn bá dẹ̀ take nǹkan máa bàjẹ́ àwọn tó máa gbé ọ̀rọ̀ wọn ní ààrẹ ti pariwo jáde nítorí pé mi ò fẹ́ kí lu bàbá mi bàjẹ́ ẹ lè bàlú bàbá yín jẹ́ Awíkókó lọ gbèjà ọgbà ìlú rẹ tó wà nínú ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. now mistake tó ṣe kọ̀mọ̀ pé kò sọ̀rọ̀ tó fi mí lẹ́nu láti ṣe ó ní Awíkókó sẹ́mi nìkan ni mò ń sọ̀rọ̀ that is number one wọ́n ìtọ́jú mi nìkan ní dárúkọ I don't know but mo mọ̀ pé òye máa yé ẹ̀yin tẹ́ jù wá lọ èyí tẹ́ gbé jù wá lọ tẹ́ lóye jù wá lọ ó ní Awíkókó lọ sọ̀rọ̀ ọba ìlú rẹ tó wà lẹ́wọ̀n mistake tó ṣe lélẹ́yìn ìlú tó ń pè ní mi ìṣègùn ọmọ Ọ̀yọ́ ni mí ṣé tiẹ̀ ti dára ẹ̀ original ọmọ Ọ̀yọ́ ni mí mo ti sọ tẹ́lẹ̀ pé generation mi kẹta ló wà ní Pètùmọdù àwọn Pètùmọdù ti nílùú wọn tẹ́lẹ̀ ogun tá a jà ló lé wa wá síbẹ̀ làwa fi dúró síbẹ̀ kì í ṣe lù mí ẹni tó sì jọba rẹ̀ kì í ṣe bàbá mi ọ̀gbádùn ni kábíyèsí Apẹ̀tù àbẹ́ anybody tó bá wúlò máa ṣe fàájì lẹ́wọ̀n ọ̀gbádùn mi irọ́ ni òótọ́ ni tí kálukú bá jẹ ló máa yó ọ̀gbádùn mi Mọ̀rúfù nígbà tí wọ́n náà ṣẹ̀wọ̀n kì í ṣe pé mú èèyàn kankan lọ́wọ́ arẹ́njí lẹ́sẹ̀ tó ìdébẹ̀ níbi tó ti ń tẹ̀lé mọ́tò káàkiri tẹ́tí ń bá wọn kó kámọ́ dárúkọ iléeṣẹ́ tẹ́ bá iṣẹ́ ẹlẹ́rìndòdò tẹ́tí ń bá wọn kó káàkiri níbi ká ẹ ti lọ ta half crate ọtí half crate ẹlẹ́rìndòdò ká ẹ kó fìfo ògò lásán padà lọ́wọ́ bá ìtàn rán ọ lẹ́wọ̀n o ní Nàìjíríà ń bí o mọ̀ ń bọ̀ lórí ìtàn lè bá bẹ o lé yín o ìjàjàkú akátá láàrin ìyá rẹ̀ àti ìyálé wọn sọ́ọ̀mọ̀ mọ̀ ń bọ̀ lórí eléyìí o so lórí ti Pẹ̀tù àtàpẹ̀tù tó sọ bàbá àwọn èèyàn kan ni it's not my father ibi tó ti ní problem ni pé ká ní dádì mi ní tó sọ fún ọ pé bá mi ni o kì í ṣèmi àkàndọ̀rọ̀ Awíkókó mọ́ yàtọ̀ so ó ní mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ọba lòmùgọ̀ tí balẹ̀ ìyá ti ẹ̀jẹ̀ agilintí ni mo fẹ́ tó ní baba tó gbé mi lọ́mọ ṣe whatever tó bá ṣẹlẹ̀ ń Pètùmọdù ìwọ lè sọ̀rọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ni ṣe ń sọ̀rọ̀ ń pa Ọ̀yọ́ tó bá ní tàn Pètùmọdù tàbí ó ní tó fẹ́ fi yìí ti Pètùmọdù just be saying it
ó free ẹnìyẹn kò stop ẹ nítorí bá ní èdè ìsìnkú tí o tètè máa lè ṣe ẹ báyìí torí pé tó ṣe ó máa jẹ́ kí mi àtàkì Ọ̀yọ́ sí ni àti Aláàfin yín pẹ̀lú nǹkan tó ṣe yìí kọ̀dẹ̀ sí àtàkì gangan dúpẹ́ máa lè ṣe story tí ò ní fẹ́ fọ yín ní tí mo máa ṣe nìyẹn tí ò rí pé tiẹ̀ ti ta tí ò rí pé kúkú bá wọn sí. Are you getting me? So ikú tí ó padà ní fún ayé mú ọ̀rọ̀ pé Tinubu ọkàn mi àfọmọ́ pé Tinubu òrìjìnà ọmọ Ọ̀yọ́ ni mí orí pé tiẹ̀ ta so ẹnìkan wà lẹ́wọ̀n ẹnì kò sí lẹ́wọ̀n o kì í ṣe tó lè dùn èmi torí kì í ṣe bàbá tó bí mi nínú tó bá dẹ̀ jẹ́ bàbá tó bí mi nínú èmi náà sọ pé bá mi tẹ́ ẹ̀jẹ̀ lóye o so that is just the truth mo lè má lè bú bàbá mi ó sọ orípa àlọ́ sàtàrí pé olú àkọyìn sí ìyẹn ní ọgbọ́dọ̀ báyìí lẹ́rìí I will not be able to say much about my son or my father ọba yín tí ò sí lẹ́wọ̀n ikú asínni ó bọ́ sáàrin ikú gbogbo ikú sáré káàkiri dídé tó dé náà ni gbogbo àárín lọ́balọ́ba dàrú àní wọ́n gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́ba kan tí ń bá ọba ẹgbẹ́ jà kò sí aráàlú kan tí ń bára wọn jà ọba yìí dé náà ni wàhálà dé ní ìgbàgbọ́dé yìí asíndé òròdé kò dẹ̀ déédéé ní wàhálà olórí burúkú yìí tẹ́ kó ba náà lé nìyí ẹ má bínú dàrí ẹ̀yìn mi. o sọ̀rọ̀ pé Aláàfin ni o máa jókòó máa gẹ fìlà ẹni arúgbó ti kékeré yẹ you are just 50 years olórí burúkú ẹ. now ó ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà bí mo ṣe gẹ yìí ọkàn jẹ́ pé fìlà ilé yẹn ọ̀gẹ́ra rẹ̀ abetí ajá ni mo like tó dàbí t'Aláàfin tó dàbí tọ̀wọ́ adé now ó wá ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà that is my own nature that is my own costume and so dúró lọ́rùn mi sí òdúró lọ́rùn mi mo máa wá jókòó síwájú kámẹ́rà torí pé ojú mi bá kámẹ́rà dọ́gba ojú mi bá kámẹ́rà ṣọ̀rẹ́ àwọn èèyàn kan tó bá fẹ́ ṣe program pẹ̀lú kámẹ́rà wọ́n á jìnnà sí kámẹ́rà ìní mo ń súnmọ́ kámẹ́rà ni àyíbẹ̀ sí mi kò sí ẹ̀dá kan tó pé tán láyé yìí bí kálukú wá ṣe bára wa la ṣe manage ara wa now èébú kọ́ ni pé ẹni arúgbó ti kékeré yẹ ọlẹ́ni arúgbó ti kékeré yẹ ni mí fine ọ̀gbọ́n Yorùbá ni wọ́n lè jágbé bẹ́ẹ̀ ìṣèdè bí mo ṣe máa darúgbó ni mo ṣe wà yìí irun àgbọ̀n mi ló ń fọ́ ọ lórí torí pé white ẹ̀bùn ni ibi tó yẹ ti dàrú torí ẹ̀rù sí pé ọmọ báwọn kan fowó wa báyìí tán máa lọ tí ì tiẹ̀ kò tún ní white tó dọ̀dọ̀ mi torí pé my own is natural arúgbó ara wọn fi bí mi lóòótọ́ nígbà tí mo kọ́kọ́ nínú àgbọ̀n white kò kọ́kọ́ wù mí létà ló tó ẹ̀sẹ̀ wá ń dá mi lọ́rùn mo ẹ̀sẹ̀ wá ń láìkẹ̀ lọ́jọ́ fílẹ̀ so tó bá jẹ́ ìyẹn ló fi rò wípé ẹni arúgbó ti kékeré yẹn ni mi fine mo láìkẹ̀ bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́ ayẹ̀wò ń bẹ̀ ojú ẹ̀ ò bá kámẹ́rà sọ̀rẹ́ lọ́jọ́ pé kó rúgbọ̀n hánu ìlà pèrèpèrè ní bẹ́lẹ̀kẹ́ rẹ̀ o lè proud pẹ̀lú ìlà rẹ̀ lọ́jọ́ pé ọkọ̀ fa rẹ̀ pẹ̀lú irun ìwọ lọ bóòlẹ̀ tó bá fi tiẹ̀ tó o bá ní jọ̀nà kí lọ bóòlẹ̀ tó tí o bá ní ìrànlójú ẹ̀ wípé ọmọ Fúlàní ọmọ kàwé gan ni ọ́ mọ̀rúfù lọ safe kó clean bí tọ̀dọ̀ mi yìí báṣìírí rẹ̀ ọ̀bá ní túpé Fúlàní ni ọ́ ẹrúkẹ́rú abilala lẹ́nu ṣùgbọ́n tó ń pẹ́ gbogbo ti gbọ́ Yorùbá ẹ ti ń claim ọmọ Yorùbá lọ́jọ́ kẹ́ ẹ mọ̀ pé láyé lọ́mọ Ọ̀yọ́ ìwọ náà wá ń sọ̀tàn ìrìn tá à ń ṣeré ń gbà yẹn just 15 nísàlẹ̀ Ọ̀yọ́ ìgbàdógóje nílò ìran yín dé Ọ̀yọ́ ìran yín mélòó ló gbogbo lọ́yọ́. now olóògbé olórí burúkú ọmọ tó wọ̀ gan lọ sán. ibi tí làákàyè tiẹ̀ ti kúrò nù tí n bá pè ọ́ lọ́rẹ̀ ní túmọ̀ sí pé a kì í ṣọ̀tá ṣùgbọ́n ní ìsìn tó ti sọ fún mi pé ọ̀tá rẹ ni mí mo rẹ́ni láti bọ́ ṣọ̀tá títí tó fi jáde láyé sáfìdọ́ dàgbàdògbò tí kálukú fi rí àgbáre oníbẹ̀lẹ̀ mi àti ẹ ti jọjọ́ rẹ kì í ṣe ẹni pé ìyọba jọ jẹ́ ọjọ́ orí kan náà ni wọ́n jọ máa ń sọ̀rẹ́ náà jọ máa ń jẹ́ ọ̀rẹ́ náà máa ń pera wọn lọ́rẹ̀ẹ́ ọ̀gbẹ́ Yorùbá ni ẹni tí ń wá ẹgbẹ́ yọ dọ̀rùn wọ́n wá tó ní kò bọ́mọdé jọ kò bá gbàjọ wúrúwúrú ni ó kú sí kò sẹ́dá tó lè bá égbé tí ẹnìkan ṣe lé ayé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ àgbàlagbà ìwà kiri ìgbè ohun àgbàbí ọmọdé kọ́ mọ́kọ̀ gbogbo alá ní ká lè fi múra wa ìwọ nìkan lọ́ọ́ máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ orí torí pọ́jọ́ ọ lójú ọ̀fẹ́ dàgbà ju gbogbo ayé lọ ìlẹ́ ìwà bóyá olùtúsẹ̀là orí ẹ ti dàrú kọ́kọ́ orí ẹ ti sọnù no matter your age tó bá ti mú ọ tó fi kọjá yẹ débì yìí ó ti dẹni ẹ̀sìn ó ti dẹni àbùkù àwa máa bá ṣe ń wọ̀ yẹn lẹ̀ tuurutu tẹ́yìn rẹ̀ ó fi bó àwọ̀ ọ̀lẹ̀ dáadáa sọgbọ́. ọdún mẹ́jọ ó lé ni mo gbà lọ́wọ́ ẹ. ọdún mẹ́jọ tó gbà lọ́wọ́ mi rèé fi gbowó báńkì tàbí kó o fi sọ ara rẹ di president tàbí kó o fi sọ ara rẹ di governor aláìní lágàyè ṣe bí wọn ní ọkà kó tó sọ pé ọkàwé mọ́ kó tó sọ pé sẹ́kọ̀ọ́ dókítà lọ́mọ sí olórí burúkú ọmọ ìran kíran àtòkù wa balẹ̀ jẹ́ ìwọ ìbákàwé kó o tiẹ̀ ka díẹ̀ tí wọ́n kà ìgbésí ayé ìbánitùmọ̀ wọ́n ní ọkàwé oníkọ̀ǹdọ́ ló ṣe ọpẹ́lọpẹ́ visa lottery tó gbé ọ lọ sí Amẹ́ríkà ibi tí yé gbogbo ọmọ tó fẹ́ yélẹ̀ bí yédeyéde àìkàmọ́ fọlọ́ máa mọ iye ọmọ tó bí obìnrin gbogbo wọn so kí wàá ní làlórí kí n kó mú kí ní bọ́ ọpọlọ rẹ wọ̀jà kí ló dé tó máa ń nígbàgbọ́ wípé ìwọ nìkan ló gbọ́dọ̀ jẹ́ ìwọ nìkan ló lè ṣe ìwọ nìkan ló lè sọ sí ẹnìkan náà gbọ́dọ̀ gbà
orí ẹ̀ dàrú ọjọ́ mọ̀ fọ́ 58 years mọ́jọ́ mọ̀ 50 years làákàyè ọ̀sọ́ fọ́ big bracket jọ ni wá you call me name I call you name you call me you use F for me I use F for you orí ẹ̀ ti burú dànù orí ẹ̀ dàrú dànù 50 years wá kéré ní ayé ni golden jubilee wọ́n pè golden jubilee ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní òpé 50 years kan tó ti ṣe gómìnà ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní òpé golden jubilee kan fi ṣe gómìnà former governor Kogi state Yaya Bello the same age jọ ni wá ìwọ lè sọ̀rọ̀ sí Yaya Bello bẹ́yẹn orí ẹ̀ ti dàrú èmi àtàláàfin yín ọba òwò adé ẹgbẹ́jọ ni wá oṣù kan lọ́gbà lọ́wọ́ mi wọ́n bí ní July wọ́n bí ní August so what are you saying so that means o lè sọ̀rọ̀ fọ́wọ́ adé bẹ́ẹ̀ wípé òkè ń ṣẹgbẹ́ òkè ń sọ̀rẹ́ ẹ̀ káàbà ń sọ adé tán fi ń jọba àgbésẹ́gbẹ́ kan a sọ̀rọ̀ pa personality èmi àti ọ̀wọ́ adé ẹgbẹ́jọ ni wá egbò ìtìjọ ni wá àwọn kan ti ẹ̀ sọ pé nǹkan tó rí ẹ̀ ní pé kò tí ì tó 50 that means mo jù lọ there is nothing like official age kò sí nǹkan pẹ̀lú official age àwọn òkè parọ́ ọjọ́ orí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bèrè wípé ṣé Mọ̀rúfù dẹ̀ ti tó 58 ṣá tó ti tó yẹ tó ń pè rẹ̀ bọ̀ kó o lè bá àbọ̀ fún àwọn èèyàn kan kó o lè ju àwọn èèyàn kan lọ wọ́n mọ̀ bùkọ́ torí ẹ̀ tó bá ti wá jẹ́ 58 gan ní send you wọn ọdún wánilé kan náà àdẹ́sẹ̀ tó ìsàn ṣèbejì dandan ní kẹ́nìkó ju ẹnìkan lọ àwọn tá a jọ jẹ́ classmate gbogbo wa jura wa lọ majority wa náà bí lọ́dún kan náà àwọn kan kéré sí wa àwọn kan jù wa lọ bọ́ọ̀lù ṣe dáyà ayé nìyẹn wọn lè bu alọ́jọ́ kan náà ní àti ẹ̀rù sẹgbẹ́ olórí burúkú tó sọ pé òyìn sọ̀rọ̀ ẹ̀ ní olùlọ̀rẹ́ tí mo kọ́kọ́ ní lamẹ́ríkà o ọ̀rọ̀ ọ̀tàn Ọ̀yọ́ yìí náà ló fa wàhálà láàrin wa tí mo fi búlọ̀kù lórí burúkú àrẹ dànù tí mo rí ẹ fi bọ́ sórí social media nígbà náà pé olú máa ń gbàṣẹ́ fún mi ọba jíngù méjì fún mi kò jẹ́ sinmi kò dáyé sinmi ìkan 40,000 naira ìkan 30,000 naira olórí burúkú ló ń gbàṣẹ́ fún mi ṣé wọ́n lọ bọ́ ni ọ̀bọ gédé jọ́kọ̀ olóyè bọ̀ bàbọ́ pa ṣé wọ́n lọ bọ́ dàgbà olórí burúkú láti ìgbà tó ti wá gbéṣẹ́ fún mi mọ́ni ìsinmi ìwà jẹun that was 2018 o 2020 mo búlọ̀kù olórí burúkú ẹ̀dànù mo máa ń pẹ́ táwọn bá fẹ́ sẹ́gbẹ́ ọmọ Ọ̀yọ́ lamẹ́ríkà àwọn òbí mi wá kí wá sọ̀rọ̀ nípa àṣà ó ti rí mi gẹ́gẹ́ bí ọmọ ìjẹbẹ̀rí sí jáde àyà tí wọ́n fẹ́ lọ Amẹ́ríkà lọ́la ní ìwà lílọ fúnra lára mi orí ẹ̀ ti burú dànù. mọ́sọ̀tàn Ọ̀yọ́ àti fẹ̀ mo ní tààlà gbà láàrin Ọọ̀ni àtàláàfin lọ́wọ́ nẹ́nẹ́ lọ́wọ́ ní kéwòn lọ bá ẹnìkan tí ń jẹ́ Lájì Abbas Ìbàdàn that was the first time tí máa gbórúkọ Lájì Abbas rí ní 2020. mo wá lọ bá research nípa Lájì Abbas mo rí kó kéré sí mi lọ́dún orí mo àti orí Mọ̀rúfù ìdàrú ni ó sì máa ní kí lọ bẹ́ẹ̀ tó kéré sí mi kí lọ tó bá tiẹ̀ sọ irú àwọn Professor Fálọlá tó bá ní kí lọ bá rú wọn mo máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn akíwù mi sọ̀lá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn Professor Yẹmí Fálóbí máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn máa jókòó sílẹ̀ lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ máa wẹnu wọn máa máa kọ́gbọ́n wọ́n ní kí n lọ bá ìrìn kan tí ń jẹ́ Lájì Abbas wíìs Lájì Abbas ta ló sọ fún pé òun ló lè sọ̀tàn ta ló sọ fún pé òun lọ́mọ̀tàn ta ló fi darí òkútàn ṣe bí ọ̀wọ́ irin ní mú ní kabẹ́rẹ́ ná ọ̀gbọ́n èèyàn ní mú ní fadẹ́tẹ̀ ìjọba nígbà tí ta bá mọ̀ di ọ̀bá sí ni láàrin káàjẹ́ tá a bá rí ṣé báwọn tó fi joyè ìgbà tó tí ò rí bẹ́ẹ̀ rí ẹnìkan níjọba nílò àwọn afọ́jú ṣé ní lọ́jọ́ kan fi darí òkútàn ní Ìbàdàn wọn tó fi rìpọ́ọ̀tì kó gbogbo ayé lérí kò sí ìtàn tó ń bá sọ nìkan lóòótọ́ ní òríjínà aláwọn tó kù ipa lọ ni ọmọ ẹrú àwọn ọmọ Fúlàní ká òru gan ni wọn á sọra wọn di pàtàkì torí pé ọ̀dà Amẹ́ríkà ló béèrè tó máa sọ pé ọlọ́pàá ló ń ṣe ìwọ́n tó ń ṣe security lamẹ́ríkà kò ní yọ kò ní yẹ̀ràn rẹ tó bá yọ yẹ lẹ́ni olórí burúkú atukọ̀ abalẹ́jọ́ ọmọ àránkìnà èmi lọ́wọ́ fẹ́ fi gba ohun lọ́ fẹ́ fi gbókò ikú tí ó padà ní fáàrẹ́ mú ájọ náà tọ́jú owó ni. ṣé bó ṣe ṣe 50 ni ọdún mẹ́jọ lé kóòtù 9 years mo gbà lọ́wọ́ ẹ̀ àṣẹgbẹ́ ẹsẹ̀ ẹ̀dí ẹ̀sí wàá gbèmí lọ́rẹ̀ abilé kẹrin mi ò ṣẹgbẹ́. abilé kẹrin rẹ̀ ń ta wá ló mọ̀kú rẹ̀ lọ́yọ̀ọ́ òun ló sìn ó kọ aṣọ rẹ̀ nílẹ̀ aláró kí ni ń pàtì ẹ̀ ní society ta ló dámọ̀ abilé kẹrin ẹ̀ lọ́yọ̀ọ́ ó ti ń sátẹ̀lé mi as far back as 2018 you were following me here and there on Facebook or YouTube you were my fan big fan nígbà yẹn we do talk always ìyẹn mo já ogún lẹ́yìn mi pé nonsense lórí ọ̀pẹ mi ò lọ́pọlọ ìṣẹ́ tí mo lè relate mọ́ ìgbà yẹn ló ti yẹ kó mọ̀ wípé mi yìí bá àyàn sọ̀rọ̀ mi need friendship yeah I don't need your friendship abilé kẹrin ẹ tó dùn mí lọ yẹ ṣé o ní bá mi báyàwó mi sá ṣé o ní bá mi bá ọmọ mi ṣé o ló ń gbóúnjẹ fún mi kí ní pàtẹ́ society iṣẹ́ wo ló ń ṣe sọ́sọ́ fi yan gan mo jáde ọwọ́ tí ò sunwọ̀n àbí agbádá làákìí sí gbé fọ́tò àbúrò rẹ jáde bẹ́ẹ̀ bá dé bọ́ sòfò papọ̀ orí ẹ burú dànù àwọn olùkọ́ fẹ́ sọ̀rọ̀ sí lọ́kàn gbogbo wọn tí wọ́n ní lọ́kàn ní pé ọ̀rọ̀ pétú àwọn ọmọ fi lọ́ọ̀kì ní kí lọ́kàn ní pẹ̀lú ọ̀rọ̀ pétú I am just an individual just an entity wọn ìjọba ń lé wa balógun la jẹ akọgun oyè tán jẹ ń lé wa nu arúgbó mọ́ sá arúgbó mọ́ tì rí. asọ màmá mi gbogbo ṣẹgbẹ́ orí yìí burú Aláàfin ẹ bá àjọ sìkìní. orí ẹ dàrú orí bàbá ẹ burú dànù Aláàfin ìwé kọ́ bá yẹn àjọ sìkìní ẹ̀ tí ì mọ̀ nǹkan kan àjọ star ni náà gbogbo ọmọ kóòtù òjì rẹ bí. Mọ̀rúfù ìwọ ni ọmọ bàbá tí wọ́n ń pè ní kátù yẹn kì í ṣe kátù rí arin o KAWTU ló kọ bàbá ẹ̀
níbo ni wèrè gbé ó gbé Sùúrùlérè now ó gbé kó tó di bọ́ọ̀lù Amẹ́ríkà ó gbé lágbègbè tó ń pè Lákíẹmí ní Rangu ló ń gbé ẹnìkan níwá anájọ́ máa ń sodù báyìí orúkọ rẹ̀ ń jẹ́rú tì mí onímọ̀ mú lẹ́yìn káàkiri lórí burúkú ọmọ tó dẹ́kun dèrè wọn tó dá Amẹ́ríkà tó di nǹkan mí ìmọ̀ alọ́wọ́ yóò òun náà jọ máa ń sodù ńgbà náà odù kí náà máa ń ṣe odù jìbìtì ní ẹ ti mọ tó ń pè odù jìbìtì ní olórí burúkú yìí lọ sẹ́wọ̀n o àbọ̀dí ẹ̀wọ̀n rẹ̀ nọ́mbà play visa lottery lọ jẹ́ ló fi dìbò Amẹ́ríkà now bàbá rẹ̀ níyàwó méjì bàbá Mọ̀rúfù òwà ńlá l'Amẹ́ríkà ìyàwó méjì bàbá ẹ̀ ní ìyàwó mẹ́wàá bàbá tèmi ní sọgbọ́ tọba fẹ́ fi bú mi lọ́la 10 wives mẹ́wẹ̀ẹ̀wá inú ilé kan náà gbogbo ọ̀dẹ̀ gbé and my mother was the last one ọ̀bádùn mi tọba fẹ́ fi bú mi sóòkó mu dání 419 ní láti ilẹ̀ jìbìtì nílùú kọ̀mọ́sẹ́ mi ṣe so ìyàwó méjì bàbá wèrè ní àwọn méjì máa ń fẹ́ jàjà para wọn torí pé iṣẹ́ kan náà wọ́n ń ṣe òwò kan náà wọ́n ń ṣe ọjà wọn ń tà àmàlà làwọn ìyá wọn ń tà nígbà táwọn méjì ń tà lójoojúmọ́ náà bàbá wọn dá sí ayé bàbá wọn dá sí náà bàbá wọn pé wọ́n ní kí ìyá lé ìyá rẹ̀ kọ́ máa rùmọ̀lá láàárọ̀ kí ìyá wèrè kọ́ máa ru túwó lálẹ́ túwó ni ìyá rẹ̀ ń tà lálẹ́ ìmáàmù ni bàbá ẹ̀ lọ mọ́sáàsì ọkọ̀ òní mọ́kìrò tán mọ́sáàsì yóò fún títì ní ọ̀gbọ̀n ní mọ́tò gbé hánu lórí burúkú ọmọ yìí o tí ò ní tán rí o tí ò rí èèyàn gidi bí o tí wọ́n á fọ́kà tó dá Amẹ́ríkà tí ń fọ́kà tó wá ń gbé mi tó wá ń sọ pé wọ́n wá di tèmi àbọ̀ ọ̀fẹ́ gbádùn ni àbọ̀lọ̀ ọ̀fẹ́ fèrè fún ọ ni ìjà táwọn ìyá yín jàjà sáńtì rẹ padà ọmọ yóò túwó ẹ̀kọ́ àtọ̀lẹ̀ mọ́ mi ń tà tó bá fẹ́ fi bú mi nígbà tí mi wà ní primary màmá kọ́kọ́ kiri ọ̀lẹ́ lọ ẹ̀kọ́ àtọ̀lẹ̀ kí n tó lọ school so mo máa late ṣá security man ní USA mọ́ security man ní Amẹ́ríkà náà yóò máa fọ́ǹbù fáwọn èèyàn lórí social media alọ́lọ́pàá lòun ní gbàdúgbòjì lò àmọ́ ọ̀nà o security ló ń ṣe gbogbo ilé tọmọ fi fọ́ ìní mo nílé yìí o àtòkè rẹ o ṣé ẹmọ yìí tí mo ra lé yìí sọ̀ọ̀sánwó ẹ̀ lẹ́ẹ̀kan ni sọ̀ọ̀sánwó ilé lẹ́ẹ̀kan Kinales God bless you mi ni wáyé ti ẹ̀ra sticker fún mi darí God bless you yes túwó ni mọ̀mẹ́ ń tà òun àti ìyáálé mọ̀mẹ́ fẹ́ lè lura wọn pa àmàlà náà méjèèjì ń tà bó láti ní ìyàwó kan náà ìyàwó méjì tọ́jọ́ pé iṣẹ́ kan náà wọ́n máa ṣe nígbà àwọn òsì mójú òwò mi kọ̀kàwé kọ̀kọ́sẹ́ wọ́n fi da lámàlà àmàlà náà wọ́n fi tẹ́wò rì wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀sẹ̀ lọ sùkú olùwọ̀n lọ sùkú oníṣẹ́ kọ̀ǹdọ́ ló wọ́n máa ṣe ó lè ní arìnrìn àtúgbé kékeré arúgbó ti kékeré yẹ ìwọ́n tíṣẹ́ kọ̀ǹdọ́ ti kékeré wù nǹkan àwákàwé bí ò ti ẹ̀kọ́ akadójú ẹ̀ a sì mọ́ dójú ẹ̀ ìní máa ń challenge àwọn classmate ní fún ìwé ni jágbọ́ pẹ̀lú ní àti ẹ̀yẹ̀wò síra wọn káwọn tó ní IQ ìwọ ó tiẹ̀ tó ní low Q ó ní low Q tó tọ́ bá sọ̀rọ̀ nígbà míì wọ́n máa béèrè pé sẹ́ni ronú dáadáa kó tó sọ̀rọ̀ jáde sá ọpọlọ orí rẹ ti dọ́bà ọ̀rọ̀ ò lè construct gbólóhùn méjì kọ́ tẹ̀léra wọn wọ́n máa múlù mọ́là wọ́n ẹgbẹ́ Fúlàní ni ọmọ kàwú gan ni màṣá Yorùbá màṣá káàró òjìrì tó yẹ lẹ́sìn dá gbogbo ẹ̀ papọ̀ nífẹ̀ẹ́ àti lọ́ọ́ bàbá yìí o ẹ má pèrè ayé lórí aládé mọ́ o olórí aládé ti dé o ẹ lọ fún lórí aládé yìí gbowó báńkì olórí aládé yìí tí ò ní bẹ́ẹ̀ dúró lórí àwọn alága ọjà tí ò ní alága ọjà òtí ẹ̀sìn bẹ́ẹ̀ tí ò ní bẹ́ẹ̀ dúró lórí àwọn aláwòrú ìwé ẹ̀ ti burú dànù sẹ́mi nìkan mọ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀yọ́ ni àwọn tó kù nǹkan ò lè dá wọn mú ọ̀wá àrògbé mi lè dá mú ọmọ Kàtúngà kò ní sọ ọmọ Kàtúngà gan ìran wọn Málì nìran tí wọ́n ti wá lórí burúkú ọmọ tí ń sọ̀rọ̀ yìí o kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ o kì í is not a social media person o ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ọ̀fẹ́ relate mọ́ bòó wọ́n ń náà fi ń dá sọ̀rọ̀ Yorùbá nation o rádàdà lóhùn náà ló bẹ̀rẹ̀ ńgbà náà o kì í ṣe pìrìsẹ́ńtà o kò sọ̀rọ̀ rí o ẹ bẹ́ẹ̀ ra síkà fún mi níbi tẹ́ tí ń wo yẹ ẹ máa rí dollar sign lọ́wọ́ right nísàlẹ̀ ẹ click lórí dollar sign yẹn agbèrè débẹ̀ níbi kan náà wà tẹ́ ti máa rí share tẹ́ ti máa rí thanks ẹ click lórí thanks yẹn ó máa gbé débẹ̀ Mr. Olóyèdè Telecom God bless you sami ní wáyé so bó ṣe bẹ̀rẹ̀ dáadáa dáńgbà yẹn nìyẹn o tán bá fẹ́ ṣe nǹkan ní ẹgbẹ́ wọn ọmọ Ọ̀yọ́ l'Amẹ́ríkà èmi mọ́ máa ń ṣe jíngù fún wọn lóòótọ́ ọdún kìíní ọdún kejì ìrẹsì tó bá ń gba jíngù kan lókè jíngù mẹ́ta ló bá mi gbà méjì 40,000 ìkẹta wọ́n bẹ̀ mí lórí 30,000 náà ni bọ́yá dẹ̀ fún complete wọ́n yọ owó mi sẹ́yìn ni ọlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ o olórí burúkú ẹ tí sẹ́rí tó jẹ kó sí tó lè fi bú mi láyè tó lè dùn mí tó bá yẹ òpó mọ̀tọ́rọ̀ owó lórí social media báà ní àtọ̀rọ̀ làwa àìsí báà ní àìdàgbà jìbìtì wọ́ọ̀lù tán fi sá ọmọ ẹ̀wọ̀n àbí sẹ́ẹ̀ kí ló ṣe tó fi lọ sẹ́wọ̀n wọ́n rí máàdì mi ọ̀rọ̀ ẹnu ló gbé mi débẹ̀ àjálè ríran wa àlọ́yàn lọ́wọ́ gbà rí bó
gbogbo àwọn ìyàwó dádì mi ò bára wọn jà rí bóyá kan tó bí àwa náà ti jà o kàn bára wọn jà rí ibi tó bá sì bá kọ̀ọ̀kan nu wa la máa sùn mọ́jú tí n bá wọ yàrá ìyá lè mọ́mì mi tí n bá ti sùn lọ́bẹ̀ wọn ò tó bẹ̀ láti gbé mi lọ yàrá mọ́mì mi lọ sùn ibẹ̀ ní sùn mọ́jú tó bá dẹ̀ jẹ́ yàrá tiwa náà lé ọmọ ẹnìkan wá sùn ó fi ibi tí ó sùn mọ́jú nìyẹn kì í ṣe pé ọyá mọ́ ẹ lọ yàrá mọ́mì ẹ mọ́ ẹ lọ yàrá mọ́mì ẹ we love one another orí lọ́gbẹ́ bẹ́ẹ̀ dé ni wọ́n kó rí sí àní fọ́fọ́fọ́ so ìwọ tó níran ìwọ wá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ sí mi gbogbo tó bá wù anybody ní kó sọ lórí ìpètùmọ̀dù anything tó bá wù yín ni ẹ sọ lórí ìpètùmọ̀dù àtọ́ba ìpètùmọ̀dù kì í ṣe dádì mi a sì tán òtúndélé yorí a tán kò ní yí ọ kò ní yẹ̀ràn rẹ mọ̀rúfù ọmọ tó ní ìdárúkọ rẹ tẹ́tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi wà lára Amẹ́ríkà yìí wàá sọ̀rọ̀ mi mọ́ mọ̀rúfù ló kọ rẹ mọ̀rúfù ọmọ yóò túwó lákèyẹmí ní ráńdù ní Sùúrùlérè olórí burúkú ọ̀rẹ́ Rótìmí fi ń gbé bẹ́ǹsì nílé Gbàjà ní Sùúrùlérè kó lè mọ̀ kí mo mọ̀ dáadáa àbọ̀lọ́ fẹ́ kọ́ mo ti ní story ẹ̀ complete lọ́wọ́ láti February last year bọ̀ mọ́ wò pé wáyé kí ló dé tí mo fẹ́ my meter àbí mi gbọ́ nǹkan tó ń tẹ́lẹ̀ yẹn ṣe dáadáa where is your master kò yé mi ok sẹ́mọ̀rúfù master mi ok kò yé mi èmi ọmọ master wèrè tó ju gbogbo ayé lójì lọ o bẹ́ẹ̀ ni bá Sokoti sọ̀rọ̀ nítorí olè tí ń pé oyin sọmọ kékeré ilé kankankan ó fẹ́ sọ fẹ́ ju Sokoti lọ ní ẹlẹ́nu orí sọ ọ̀rọ̀ kò mọ́ sọ ìwọ tó jẹ́ pé ìyàwó rẹ lọ kọ́ nulẹ̀ ìyàwó rẹ láláṣẹ ìwọ wá ń yọnu ta wá ń yọnu ìyọsùn kí ẹnu sírú wa àwa tó jẹ́ pé ọkùnrin ni wá àtúgbàǹgbà sùn lóye ọkùnrin ni wá ń lé ọkùnrin ni wá lóde ọkùnrin ni wá ń ta ọkùnrin ni wá ń lé Yorùbá nation ni ló jẹ́ ká ẹ mọ̀ náà ẹ sọ fún mi nǹkan tó tó ń ṣe lórí social media